jẹ́jẹ́ láyé gbà ó ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà ó jẹ́jẹ́ láyé gbà ó jẹ́jẹ́ láyé gbà ó jẹ́jẹ́ láyé gbà ó ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà ó. ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà ẹ̀ ṣe jẹ́jẹ́ ó ọmọléèwé ẹgbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ̀ ó ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà ẹ̀ ṣe jẹ́jẹ́ ó ọmọléèwé ẹgbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ̀ ó. ìwé lárí kankan ó lọ kà ó mo dá ó níbi tó máa tiẹ̀ dé ó délé ìwé tán ó yàyàkúyà ó lọ́dọ̀ lóṣó ṣé yìí wá dá arábìnrin olúra o kásìkò tó lọ mú ń sọ jẹ́jẹ́ láyé gbà ó òkun bọ̀ jẹ́jẹ́ láyé gbà ó. So hey guys, mo feel pé I make progress lórí kíní ITV concert tá à ń try láti ṣiṣẹ́ lórí ẹ̀ all this while and ara àwọn sponsors wa wọ́n ti ń respond and they are responding fine. So mo kàn fẹ́ jẹ́ ká wo one or two things tá a lè ṣe just to make it a success. So ìyẹn ni mo ṣe lọ́ra pé meeting ráńpẹ́ yìí so kí n kàn seek opinion yín lórí ẹ̀. So how one or two things that we add more for progress. Alright sir. Tẹ́ bá sọ pé ọmọ ìkéré ni gẹ́gẹ́ bí ọjọ́ orí mi àti pé ọmọléèwé ni mí. Èmi rò pé nǹkan tó yẹ ká ṣe ń sìn ni pé ẹ jẹ́ ká fún àwọn other companies ní àyè láti lè contribute in one way or the other. Although a ti mọ̀ pé ITV ló sponsor programming fully. Yes. Then better bá fi fún àwọn other company náà láyè láti contribute one way or the other. Ó rò pé mi tá a rò pé kàfẹ́ kó já sí ó máa já sí bẹ́ẹ̀. Pardon my bad manners. Mr. John, this is Mr. Tokumbo. So he's an artist, so he's going to be one of our special guests as one of the judges. So ara wa náà làwọn náà. Mo buy idea yẹn. And I think it's going to work fine for us. So ẹ jẹ́ ká note yẹn down. ilé ìwé jẹ́jẹ́ ló gbà ó sùn gbọ̀ngbọ̀n ọmọléèwé. So that should be all for now, I guess. So Ọlọ́run á fún wa ṣe. So congratulations. Akọrin. Ọ̀rẹ́ ní sùúrù kó tó sọ̀rọ̀ ètò nǹkan mí sínú yàrá jàre tí èkè yìí sì pẹ̀lú rí azalẹ̀ yìí o. Ṣórí ìwọ tí mo yẹ wà kò fi mí sílẹ̀ kí n dání kan wà kí ní ìyẹn kò easy àti mo gbọ́dọ̀ mọ̀ ni ṣó tún wá rí Tòkunbọ̀ tó ń help mi wọ́n ti elect ẹ̀ sí kan náà àwọn George yẹn ní ìgbọ́dọ̀ fuck up now. Let me tell you, the more reason tó yẹ kó fi relax gongongongo náà nìyẹn. Tòkunbọ̀ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí kò lè sọ pé òun ò mọ̀ ẹ́ tó bá dọjọ́ competition ó lè máa help ẹ̀. Kò ṣàmù pé bọ̀bọ̀ yẹn ó good tó bá léèyàn mọ iṣẹ́ dá lójú ni kò ń ṣe pé bóyá wọ́n kàn ti débẹ̀ but ṣó tún wá rí bàbá ẹ̀ legend ni nínú music industry yìí. Nǹkan kan náà lájọ ń sọ Tòkunbọ̀ ẹni mímọ̀ wà ní he is a friend ó dẹ̀ wá ń bẹ̀yìn opportunity náà ní fún ẹ. Kí ló ń sọ sórí ọ̀bọ yẹn wo lásán ló wà ń bẹ̀ figurehead ni and moreover bó ṣe wà yẹn ó mọyì àwọn tó fẹ́ wà ní èèyàn tó good tí bá lọ fọ́ǹbù mo fọ́ǹbù nìyẹn amọ̀mọ̀ mi. ṣáà take it easy mi ò ní kó má rìn hàzù or take it easy kò ń ṣe bí o máa wọlé tó máa ṣe gọ́rọ́gọ́rọ́ tó mọ̀ pé òun gbà ẹ̀sùn. mátà yẹn ló bí say my padi dey here wọ́n jẹ́ kí n mọ kinní ilé ìwé jẹ́jẹ́ ló gbà ó. Ọ̀gbẹ́ni jọ̀ọ́ ó lè sọ orúkọ ẹ̀ fún wa.
Orúkọ mi ni ọmọ ni Yorùbá ń ta. Ọmọ ni Yorùbá ń ta. Jọ irú orin wo ló ń kọ ọmọ? Kò sí lè tí mi lè kọ́ bọ̀ tí mo pé ẹ̀ mo pàpá mẹ́kọ́ ni rapping. Jọ ó lè kọ ìkan nínú àwọn orin yẹn fún wa. Kí ló dì máa kọ́? Ẹ bá ti ní kí n kọ́. Ó yá. Yo, everybody gonna try to hear me right now. You my people, why you try to mess me now? You have to make me high, never try to make me low. If you see my love right here, you gotta keep it high. Yo. Jọ má bínú ṣé yọ yẹn kúrọ̀sì ẹni àbí báwo ni yọ ẹ̀ ṣe jẹ́? Ara pèsè mi yọ̀ wà náà. Yo. Bẹ́ẹ̀ni. Okay. Mr. Yo. A tún máa fọ̀ sí ẹ̀kọ́ lè bá bàdí àjọ sí ẹ̀bá àjọ sọ. Kí máa lọ? Yọ síta. O ṣe. Next. Kí ni orúkọ yìí? Orúkọ mi ni Tinúkẹ́ Agbábíàká. Agbábíàká Tinúkẹ́. Omidan Tinúkẹ́ Agbábíàká. Ẹjọ́ irú orin wo ni òun kọ náà? Kò sí èyí tí mo kí n kọ mo kọ R&B. R&B. Okay. Láti tọ́ ọdún mélòó sí tí ẹ ti wà ní inú iṣẹ́ orin kíkọ? Láti ìgbà tí mo ti wà ní kékeré ni. Àti kékeré? Bẹ́ẹ̀ni. Okay. Lẹ́ka gbọ́ ní tẹ́lẹ̀. Àwọn elédè Gẹ̀ẹ́sì ni. Ṣé àti kọrin? When you see me come around, I got you looking at me. I don't need to spend my cash, cause my swag's not hard to see. Cause my swag's don't lie, you can't deny. You're feeling me right, girl. You be alright, just being by my side. No need for fronting, girl. Let me tell you something, girl. No need for fronting. She should feel so good just standing by my side. Let me get by. Oṣìyàn Tinúkẹ́ Agbábíàká. Inú mi dùn láti sọ fún ẹ pé ó ti yege fún ìpele kejì. Ẹ ṣé. Omidan Agbábíàká tí wọ́n bá ti sọ fún ẹ rí mo ń fẹ́ àgbẹ̀ sọ fún ẹ wípé you have a remarkable voice. Thank you very much. And then ìmúra ẹ ó tún fi wà wípé lóòótọ́ ló nífẹ̀ẹ́ sí iṣẹ́ òní. Ẹ ṣé. You are welcome to the next level. Next. Lọ́mbà tí gbé ìjẹ̀dá. Ẹlẹ̀. Ọ̀gá mi ẹjọ́ ṣé ẹ mọ bí tẹ́ ẹ kọ́ṣà? Ilé mo yẹ sà. Ẹ̀kọ́ ọdún. Jọ̀wọ́ má bínú kí náà sọ fún ẹ mọ́ ṣe ní báyìí. Lóòrò kọjá kí wọ́n lè jẹ́ pé bóyá o ṣìnà ọwọ́ bí mo ṣe ń béèrè. N kò ṣìnà èmi náà wá fún ìnáwó yẹ fẹ́ kéré dùn. Máa ń kọrin ṣá. Irú orin wo lẹ́nu? Ẹ wo bàbá wa orin pọ̀. Tó bá yẹ pé ká máa sọ àwọn yìí mo ti kọ́ níṣẹ́ orin ni. Àwọn èèyàn ti gbọ́. Ọmọ mi ni nice èmi yìí kọ lórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ pàfún. Èèyàn mi ni ọwọ́ mi ni wọ́n ti máa ń gbòòrò. Nígbà kì í ṣe gbéraga rí Ọlọ́run gbọ́. Ó dà àgbà jọ irú orin wo ni òun kọ? Orí ìwò lè fẹ́ ṣé àwọn rẹ́kọ̀dì yìí mo ti ṣe sẹ́yìn àbọ̀ rẹ́kọ̀dì yìí mú méje lọ́wọ́.
Mr. whatever Jamiu Emire in the first place family yẹn take risk ni Ajayi tẹ́lẹ̀ máa lé kòkó bẹ́ẹ̀ kú ṣeré ni bẹ́ẹ̀ ara ẹ̀ gbogbo yẹn ohun tí wọ́n fẹ́ kọ́ ẹ̀kọ́. Àwọn náà ṣe ìrànlọ́wọ́ kan fún mi o ṣé nínú ìjọba yìí àwọn onídìrí rìkọ́dà wọ́n lè wà lára ni o àwọn èèyàn wọn lórí nìkan tẹ́lẹ̀. L'assurance àti fún l'assurance pé wọ́n sì ní ìgbà. ẹ̀yọ ọ̀tọ́ni tí mo kọ láti nígbà ẹ̀rọ ọlọ́run ti gbé wa iṣẹ́ nígbà ìwà ọlọ́run gbé wa fún mi ṣé kí n bọ̀ ìwọ̀n gbé wa orí púpọ̀ ìwọ̀n gbé wa ilé ẹ̀kọ́ máa pẹ̀lú ẹ̀fọ́ yín náà ìfẹ́ ẹbí ẹbí òwúrọ̀ ẹ̀lẹ́gbàgbàlá ẹlẹ́dùnmáyé ẹbí ẹbí jà ọ́ ìfẹ́ ẹlẹ́gbàgbàlá bí yìí ẹ̀ẹ́dẹ́gbàgbàlá yẹ̀ kọ́ bàjẹ́ ṣe ẹtí ti gbélé náà rí oyin ìmú kan tẹ́lẹ̀ gba ẹ̀yọ ìmú fọ́mọ̀ àkọ́kọ́ tó tẹ́ra ẹ lọ́rùn ni. ṣe ẹni pé kí n kọ̀ọ̀kan sí ẹ̀rọ gbọ́ ọjọ́ náà bọ̀ kúrú ọjọ́ náà bọ̀ fọ́ra ìyá bàbá ọjọ́ náà kúrú ọjọ́ àti bẹ́ẹ̀ni lókè ẹ̀jọ̀ wọ̀lá àbáyé sí. àṣírí ọ̀sìn ìwà Mr. Jadekoko ẹ ṣe àtúmọ̀ àkànṣe lọ́jọ́ iwájú. nígbà ìyá o ṣe ẹ kò ní fún mi lọ́wọ́ lónìí ẹ wá ní kí n máa lọ bẹ́ẹ̀. àfẹlẹ mọ́tò bàbá a sì máa pè yín wọlé kẹtù padà. ẹ wò bá bá sùn jòrò. ẹ ti dé gba olókè lọ́la sọ fún yín. inú mi ti ẹ wò bẹ́ẹ̀ bá sùn jòrò kò ní dá o àwọn ẹ̀ka níbẹ̀ ní ẹ bá sùn jòrò ẹ má sùn jòrò fún mi o ọlọ́run fi ṣe orin rán mi ni o ẹ fún mi lọ sùn jòrò bẹ́ẹ̀ bá ní olórí fún mi ìwé ni má dàbí inú mi o mo pa ẹ tètè pè mí o because ọlọ́run máa tún gbé àwọn orin mi wá ọmọ ń gbé wá fún mi ni ẹ tètè pè mí o ẹ lẹ̀ lọ́wọ́ wa ẹ lẹ̀. nǹkan bẹ́ẹ̀ o. you can't blame them ẹ lè blame wọn náà ṣé level poverty ní Nàìjíríà wà yìí kan ó ti pọ̀ jù wàhálà wọn sọ pé ẹ tó bá mèrè ṣe o ẹ wá gba fọ́ọ̀mù eré o àtẹni tó mèrè ṣe àtẹni tí ò mèrè àtẹni tó lè gbọ́n pa ẹ lọ gbogbo wọn fẹ́ wá kí ló fà á is because pé poverty ni káwọn ṣáà náà á try luck bí àwọn adé ilé yìí ò tó nínú wọn yìí nígbà tí èèyàn wọlé tó ló fẹ́ lè wá sí ìdíje orin orúkọ náà kò fọ́ ọmọ náà. báwo ṣe wọlé sí ìlú yìí. ó lè bẹ̀rẹ̀ àwọn tó ń ta fọ́ọ̀mù fún wọn náà fọ́ọ̀mù wà fún everybody. ẹ̀yà Yorùbá ti sọ wọ́n ní gbẹ́ ọkú erin oríṣiríṣi ọbẹ̀ là ń ká sì máa bá nìṣó náà. next. kí ló kọ sí. Yeah, my name is Gaddafi. Okay, Gaddafi. Mr. Gaddafi, jọ irú ìwé ló ń wọlé. Eport. Nígbà fún wọn tó tẹ́lẹ̀ bàbá sì náà rí o láyé sọ̀rọ̀. Mr. Gaddafi, jọ ó lè kọ nínú orin yẹn fún wa. Kí ló wá sọ tẹ́lẹ̀ kan mo Yorùbá ló. ṣé kó lọ́mọ Yorùbá pé ló pé rẹ̀. Mo lẹ́nu bí tó bá tẹ́lẹ̀ sí orí ẹ̀ máa bá tó bá bẹ̀rẹ̀. Oto máa ti go. Ṣé orin náà nìyẹn? Lórin mi tó jọmọ́ orin. Ẹ ti yá wèrè gbogbo yín, ẹ ti yá wèrè gbogbo yín, ẹ ti yá wèrè gbogbo yín, ẹ ti yá wèrè ìyẹ́ bàbá ẹ̀ tó yà. Mr. Gaddafi, ẹ ṣe àdúgbò ẹ. Ó bẹ̀rẹ̀ mọ̀. Ojúkòkò. Ó bẹ̀rẹ̀ mọ̀. Ó dàgbọ́ máa ń gbé wá bẹ́ẹ̀ ni. Orí dàgbà. Ọ̀dí gbèdé. Àdètọ́mọtọ́ yé gidigba. Gidigba. Àdètọ́mọtọ́ yé gidigba. Gidigba. No, I want to rap now. Hip hop, straight hip hop. You people say you want Yoruba stuff, Now I'm gonna get out to hip hop. Okay. Yeah. Hip hop, Okay. Now fuck your mom, fuck your dad, fuck
Are you chilling? Fuck you, motherfucker. You know, fuck your bitch. Mr. Gadaf, ẹ ṣe àlùbẹ̀ kẹ́tó kill. What the hell are you talking about? A máa pè é lọ́jọ́ wájú. Oh, you mean Prado? No, kí ló ṣe ẹni pé náà? Wọ́n máa fún Toyota Prado. Wọ́n máa fún ẹ. Àfọ́sẹ̀ ló ṣe wájú. Give me the fucking car keys, man. The fucking Jeep. You fucking Prado. Wọ́n sì máa pè é ní kò tí kàn yín. Wọ́n sì máa pè é tó bá ti kàn yín. God, you pay my fucking mind. No problem, we'll give a shit. You won't give a shit. Give a shit. Next. Oh, Nine. Kí ló kọ sí? Don Clericuzio from Sizio. Don Clery. Mr. Don, ẹ jẹ́ ká gbóhùn tẹ́lẹ̀. Okay, let's go. I go many places, I see many holes. Yo, this is how we do. Yeah. If you die. You go do it, you go die. Understand. Bóyá kò tún fún wa ní orin ilé tí òkú dání. Okay. My queen, very lovely one. Okay. Yeah, I want the heat if we gonna get him. I want the heat if we gonna get him. Cause if you die, who's gonna be there? Ẹyọ dá ìyẹn kúrò. Ẹkọrin mi. Ọ̀gá Cleru Don Cleru for Sizio. Yeah, that's my name, y'all. Òṣèré àtúpẹ́. Sórí àánú ẹ̀rọ àtẹ̀ṣe mi tí o pé dáì náà gbọ́n fún ẹ̀rọ àbíbáyé tó bá dá ìjọba nínú òkú. No, man, I can't die. No, I'm immortal. I'm immortal. Ain't let it cool now. Ain't let it cool. See. Ikú òtò méje ikú òtò séjì. Ọ̀gá dáì àmà àkọsí. Ẹ wọ́n máa lọ. Ilé ẹ̀ máa fún I ain't gonna get keys back. Ilé ẹ̀ máa fa gbó. Kọ́kọ́rọ́ mọ́tò. Ẹ jọ̀rọ̀ ẹ ṣe àwọn ayé lọ́jọ́. Mi nílé lọ. Security. Wùdí nínú ìlú. Ọ̀gbẹ́ni tí o ti sọ fóònù tó kọlù. Ẹ̀wọ̀n tó máa ń gbà fọ́ọ̀mù sí ilé máa wojú èyí tó bá ní dojú ọmọ nígbà. I don't know, you understand. I'm all alone. The rooms are getting smaller. Oh no. I wonder how. I wonder why. I wonder where they are. The days we have, the song we sang together. Oh yeah. I wonder why. I wonder why. All right. Well, I need one. I need to work lórí ohun yín wọn. And then two. Ẹ gbìyànjú ní díẹ̀ torí ìgbìyànjú yìí ló máa gbé yín wọ ìpele kejì. That is to say, you are welcome to the next level of ITV musical concert. So congratulations. Next. Ẹ jọ̀ọ́ kí ni orúkọ yín? Adédoyin Ọlámípé. Ẹ ti wà nínú iṣẹ́ orin kíkọ àtọ́ ọdún mélòó? Tó bá ní kàkà ní méjì, ọdún mẹ́wàá ní báyìí. Ọdún mẹ́wàá. Yes, that's a decade. So, irú orin wo lè máa kọ? Actually, hip hop artist ni so that part from Mara, that part is Alright. So, o lè kọ ìkan nínú àwọn orin yẹn fún wa. ọmọ mo láì ní ìyẹn gan mi mo fẹ́ fi ṣe ọ́fíìsì tó bá lórí ìró mẹ́fà mo ṣì máa ní tí ṣé ìyẹn rẹ̀ bọ̀ tó bá mọ mo ṣe kó ẹ̀jẹ̀ tó bá jẹ́ mo ní búrí ni mo máa sí ẹ̀jẹ̀ ṣó fi jọ mọ́mì ni àbí ti mọ́mì náà
know a lot of booty, so they call me hair. I've seen a lot of booty, but yeah, to badly me, mama fi ye part, we need to negotiate to wallet penetrate. Boy, it's my friend, mama appreciate. Omo ele, kini to yin po. Miss Adetoyin Olawumi. Tabanika wo tí ojú wíwò ẹjọ́ bí ẹni tó lè ra bet ẹ̀yà mi lẹ́nu nígbà tó bẹ̀ sí wonder shall never end. Nídìí èyí. Ó sún gbọ̀ngbọ̀n ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ́ ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ ọmọléèwé. Mo pray o, kó jẹ́ pé ọ̀rẹ́ mi Lámídé ló máa win ITV audition tó lọ fún un. Tawa, ǹjẹ́ o ti ẹ̀ wo ITV audition tó ń ṣò lórí tẹlifíṣàn náà? Kí ló kàn mí pẹ̀lú tànù? Kò sí ìkan tó kàn mí pẹ̀lú ìtàn ṣò lánàá. Èyí tó fẹ́ ṣe nírọ̀lẹ́ ìgangan ló kàn mí. Torí èmi ló máa announce winner. Mo lè ṣúọ̀ pé ọ̀rẹ́ mi Lámídé ló máa win ITV audition yẹn. Ó lẹ̀ kíníjì kó lẹ̀ kó máa kíníjì fún àwọn tó bá ti lówó yẹn àtàwọn tó bá ní nǹkan ló lẹ̀ kó máa kíníjì. Ìjọ torí Ọlọ́run. Débọ́lá má bù mí ní ìrọ̀lẹ́ yìí o. Má jẹ́ kó ṣe mi àti ẹ o. Sorry, everybody ló mọ̀ ló tell yìí pé èmi ni mo close mọ́ Lámídé jù. Tó bá dẹ̀ ti di superstar báyìí, I am going to be the best friend of a superstar. Anyway, tó rò pé mi ráyè gbogbo játijàti rádaràgbà yẹn. N ò lè ráyè, ó ṣe máa ráyè. Bọ̀ tó bá fẹ́ fi mọ́tò tó wìn, tó bá fẹ́ fi gbé mi jáde ńsìn, wọ́n á lè pè pé Lámídé ò dẹ̀jọ́ gbé mi dé bus stop. Ẹ̀yin èèyàn wa nílé tí ẹ̀ ń wò wá ojú tí ẹ̀ fún wò wá kò ní fọ́. Èyí ni àṣekágbá ìdíje orin kíkọ tí gbogbo wa mọ̀ sí ITV musical contest wá sí òpin lónìí. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ẹni tí ó bá gbégbá orókè ni yóò gba ẹ̀bùn owó tabua mílíọ̀nù 2 pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Prado Jeep. Ìjọ́jú sí ẹ má ṣe wèrè o, ẹ má ṣe wèrè, ẹ má jẹ́ fọ́ TV mọ́lẹ̀ o. Ní báyìí ẹni tí ó gbé igbá orókè náà ni Omidan Ọlámídé Ayégbàjẹjẹ. Mo sọ fún ẹ, kò sẹ́ni tó gùn tó Lámídé sẹ́. Mo mọ̀ sẹ́, mo mọ̀ ní, mo mọ̀. Lọ́rọ̀ kan bá dọ̀ rẹ̀ super. Mo ti di ọ̀rẹ́, kò rí kò sun. Ọ̀rẹ́ Lámídé. Mo sọ fún ẹ. Ọ̀rẹ́ mi náà ni. Thanks. We are all friends. Fún wà lára ẹ̀, gbogbo nǹkan tó sọ lẹ́yìn ẹ̀ pátápátá ni màá sọ fún wa. Mo sọ lẹ́yìn ẹ̀ tó bá dé. Mo sọ mo lè fi wílẹ̀ mi lẹ́yìn. This is nice. I told you. Ní báyìí a ó ṣàfihàn olùdarí iléeṣẹ́ Dre Concept Picture tó jẹ́ igi lẹ́yìn ọgbà fún ètò yìí. Èyí ni Mr. Owóyíkókó Richard. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ̀yin èèyàn wa nílé bó ṣe lọ ní ọdún ilẹ̀ sí rí yẹn o. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn sponsors wa àti gbogbo àwọn tó ṣiṣẹ́ pẹ̀lú wa. Ọpẹ́ ni fọ́lọ́run fún ètò yìí lọ́dún tó ń bọ̀ bí àṣà olóyìnbó á ní watch out. Ẹ ṣé mo dúpẹ́. Ó ń bọ̀ lọ́nà ló ń jẹ́ bẹ́ẹ̀. Mr. Richard mo congratulate you. Ẹ ṣé gan-an, ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé mo dúpẹ́ gan-an. Oh God, oh, man. Oh. Girlfriend. Hey! Lámídé ọ̀rẹ́ mi. Superstar. Easy. Padà wọn lóhùn. Wọ́n ti sọ rubbish lẹ́yìn ẹ̀kọ́ tó dé. Kí n jí mo parọ́ mọ́ ẹ̀.
àbí wà lójú. ọ̀rẹ́ mi náà ọmọ kọ́rẹ́ náà ṣáà ní gbogbo wa we are all friends. ọ̀rẹ́ mi ìwọ ló wọ́n máa jókòó ní France. ní France. Let me see your khaki. Hey, Jeep! Front seat lè ní máa wà. Àwọn kan ẹ̀yìn ló máa jókòó sí. Ọ̀rẹ́ yàtọ̀ sí best friend kò rí kò sàn. Kò easy o. Tó bá rí stress tí mo undergo. But everything na real. That guy talking about, the guy is great. Man. Ah, no. He really tried. Oh, try. Ah, no. Ó jà fún mi. Èmi gan. Àwọn ọ̀rẹ́ yìí lẹ́bi ọ̀gbìn jàre superstar. Hey, ọ̀rẹ́ mi. Bí mo yẹn ṣe náà ni. Máa ga ìyá àjà ń jà lọ́wọ́ Ẹ fẹ́ mọ́tò. kú. Jà lọ́wọ́ mọ́tò. Ṣé ò ní lọ? Ó wá lọ dá sí tó máa jókòó sí ìwọ òun. Kò tí ì mọ bó ṣe. Máa fún ẹ sí ìtọ̀rẹ́ mi. Ìwọ ló máa bá níbẹ̀, ọ̀rẹ́ ronú rẹ̀ o, kásìkò tó lọ mú sọ, jẹ́jẹ́ láyé gbà o, jẹ́jẹ́ láyé gbà o, jẹ́jẹ́ láyé gbà o, ọ̀dọ́ sẹ́yìn, jẹ́jẹ́ láyé gbà o, jẹ́jẹ́ láyé gbà o, jẹ́jẹ́ láyé gbà o, jẹ́jẹ́ láyé gbà o, ọ̀dọ́ sẹ́yìn, jẹ́jẹ́ láyé gbà o. Show